A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu ṣe ìbúra fún Dr. Bernard Doro àti Dr. Kingsley Udeh gẹ́gẹ́ bí mínísítà láti mú wọn wọlé sí àárín ìgbìmọ̀ òṣìṣẹ́ FEC. Ayẹyẹ yìí wáyé láàrin aago 2:02 ọ̀sán nínú yàrá ilé ìgbìmọ̀ ilé agbára ìlú Àbújá. Ní ó kù ìṣẹ́jú péréte kí wọ́n bẹ̀rẹ̀ ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ àkọ́kọ́ láti oṣù keje ọdún 2025. Ìbúra àná ni wọ́n fi dí ipò ìpínlẹ̀ Plateau àti Enugu. Ipò méjèèjì ti ṣí sílẹ̀ fún ìgbà díẹ̀ láìní mínísítà. Doro, tí ó kẹ́kọ̀ọ́ gboyè ní ilẹ̀ United Kingdom, jẹ́ onímọ̀ ìṣègùn àti apòògùn tí Ààrẹ Bọ́lá Tinubu fà kalẹ̀ ní ọjọ́ 21 oṣù kẹwàá láti fi rọ́pò ọ̀jọ̀gbọ́n Nentawe Yewada, tí ó fi ipò mínísítà fún ìgbáyégbádùn àti àdínkù ìṣẹ́ aráàlú sílẹ̀ lọ gba ipò alága gbogboògbò fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ní ọjọ́ 21 oṣù keje ọdún 2025. Doro jẹ́ ọmọ bíbí ìlú Kwali ní ìjọba ìbílẹ̀ Basa, ìpínlẹ̀ Plateau, pẹ̀lú ìrírí 20 ọdún nínú ìmọ̀ ìpòògùn, clinical medicine, pharmacy and IT-driven health strategy. Udeh ní tirẹ̀ ni ó jẹ́ agbẹjọ́rò àti kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ ìpínlẹ̀ Enugu kí wọ́n tó yàn án sípò láti wá rọ́pò Uche Nnaji, mínísítà àná fún àtúnṣe sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ, tí ó kọ̀wé fipò sílẹ̀ ní ọjọ́ keje oṣù kẹwàá ọdún 2025 lẹ́yìn awuyewuye tí ó bẹ́ sílẹ̀ lórí àkọọ́lẹ̀ ìwé kíkà rẹ̀ láti Ifásitì Nàìjíríà, Nsukka. Udeh, tí ó ṣẹ̀ṣẹ̀ gba oyè àgbà amòfin orílẹ̀-èdè, ní ààrẹ fà kalẹ̀ ní ọjọ́ 4 oṣù kọkànlá kí ilé aṣòfin tó bu ọwọ́ lù ú. Lẹ́yìn náà, ìbúra wọn mú kí àwọn alábàáṣiṣẹ́pọ̀ ààrẹ di 52. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká alásè Nàìjíríà Hilda Baci ti gba àmì ẹ̀yẹ plaque kejì láti ọ̀dọ̀ Guinness World Record (GWR) tí wọ́n fi ṣe ìdánimọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni ṣe kókó ìrẹsì jọ̀lọ́ọ̀fù tí ó tóbi jùlọ lágbàáyé. Gẹ́gẹ́ bí àlàyé GWR, Baci ṣe ìrẹsì 8,780 kg níbi àsè tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó nínú oṣù kẹsàn-án, àṣeyọrí tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé òun ni ó tóbi jùlọ. Èyí ni ìgbà kejì tí wọ́n ṣe ìdánimọ̀ Baci lágbàáyé lẹ́yìn tí ó parí ìpèníjà rẹ̀ àkọ́kọ́ láti se oúnjẹ ọlọ́gbọnràn marathon cooking fún wákàtí 93 (93 hours àti ìṣẹ́jú 11) nínú oṣù karùn-ún ọdún 2023. Pẹ̀lú àmì ìdánimọ̀ méjèèjì ni Baci fi di ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àkọ́kọ́ láti gba àmì ẹ̀yẹ lẹ́ẹ̀mejì lọ́wọ́ Guinness World Record. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ni Baci ti ṣe àfihàn àmì ẹ̀yẹ yìí bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìtàn ìgbàgbọ́, iná àti ìrírí. Ó ní àmì ẹ̀yẹ méjèèjì ṣe ayẹyẹ Nàìjíríà fún àṣeyọrí. Àwọn fìtàn balẹ̀ fún Nàìjíríà pẹ̀lú àtìlẹ́yìn Gino làwọn ṣe àgbékalẹ̀ ohun ńlá, ìtàn tí ó tàn dé ọ̀dọ̀ ènìyàn tí ó lé ní bílíọ̀nù 5, tí ó rán àgbáyé létí ohun tí ó ṣeé ṣe bí àfojúsùn bá pàdé ìfẹ́ ọkàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè Cameroon Paul Biya, ẹni ọdún 92, ti ṣèlérí àti dá àlàáfíà padà sí orílẹ̀-èdè bí wọ́n ti búra fún un gẹ́gẹ́ bí ààrẹ fún ìgbà kẹjọ lórí àlééfà. Nínú ọ̀rọ̀ ìyànsípò rẹ̀ ni ààrẹ tí ó dàgbà jù lágbàáyé yìí ti fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí àwọn tí ó kópa nínú ìfẹ̀hónúhàn, bí ó ti dá ẹ̀bi ru àwọn tí ó ṣe àpèjúwe wọn ní aláìníǹkanṣe olóṣèlú (irresponsible politician) tí wọ́n dá wàhálà sílẹ̀. Ààrẹ Biya ní òun fẹ́ fi dá ọmọ orílẹ̀-èdè lójú wípé àlàáfíà yóò jọba lẹ́yìn ẹ̀sùn jìbìtì tí ó wáyé níbi ìdìbò oṣù tí ó kọjá. Ní Biya ṣe àpèjúwe ètò ìdìbò ní èyí tí ó tẹ́ni lọ́rùn, bí ó ti gbóríyìn fún àjọ elétò ìdìbò Elecam. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Biya kò pàdánù ìbò rí láti gómìnà tí ó fi di ààrẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ ayélujára BBC. Ìlúmọ̀ọ́ká aláfẹ́ ìpínlẹ̀ Èkó Mike
Nwale tí gbogbo ènìyàn mọ̀ sí Pretty Mike fi ara hàn lánàá níwájú ilé-ẹjọ́ gíga ìlú Ìkòyí, ìpínlẹ̀ Èkó lórí ẹ̀sùn wípé ó lọ́wọ́ nínú egbòogi olóró. Nwale tí í ṣe olùdásílẹ̀ Proxy Lagos Night Club ni ó káwọ́ pọ̀nyìn rojọ́ pẹ̀lú alámòójútó ilé ìgbafẹ́ rẹ̀ Joachim Hilary lórí ẹ̀sùn tí àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbòogi olóró NDLEA fi kàn wọ́n. Àwọn méjèèjì farahàn níwájú adájọ́ Ambrose Louis Alagua lórí ẹ̀sùn oníkókó mẹ́ta tí ó dá lórí ìlẹ̀dí àpò pọ̀, níní egbòogi olóró nípamọ́ àti fífi ààyè gbà kí wọ́n lo ọgbà ilé ìgbafẹ́ fún òwò egbòogi olóró tí ó ṣe lòdì sófin. Nínú ẹ̀sùn àkọ́kọ́ ni àjọ NDLEA ti fi ẹ̀sùn kan olùjẹ́jọ́ wípé wọ́n ṣètò àríyá elégbòogi olóró drug party ní ilé ijó wọn níbi tí àwọn òṣìṣẹ́ àjọ NDLEA ti ya bò wọ́n tí wọ́n sì rí egbòogi olóró gbà. Lára àwọn egbòogi tí wọ́n rí gbà láti rí 200 grams cannabis sativa àti 177 cylinders of nitrous oxide tí wọ́n tún mọ̀ sí laughing gas. Àwọn afẹ̀sùnkàn méjèèjì bẹ̀bẹ̀ wípé àwọn kò jẹ̀bi sí gbogbo ẹ̀sùn. Bí agbẹjọ́rò fún àjọ NDLEA Buhari Abdullahi ṣe béèrè fún ọjọ́ ìgbẹ́jọ́ mìíràn, ṣùgbọ́n agbẹjọ́rò fún afẹ̀sùnkàn àgbà amòfin BS Awosika rọ ilé-ẹjọ́ kí ó gba ìyọ̀ǹda wọn bí ó ti ṣe àríyànjiyàn wípé àwọn afẹ̀sùnkàn kò ní àkọọ́lẹ̀ ìwà ọ̀daràn tẹ́lẹ̀ rí. Lẹ́yìn atótónu ni adájọ́ gba ìyọ̀ǹda ọ̀kọ̀ọ̀kan wọn pẹ̀lú $50 mílíọ̀nù, 50 million naira bí adájọ́ ṣe ní abánirojọ́ kọ̀ àti fìdí ẹ̀ múlẹ̀ ìdí tí wọn kò ṣe lẹ́tọ̀ọ́ sí ìyọ̀ǹda kí ó tó wá sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 14 oṣù Kínní ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Àwọn òbí akẹ́kọ̀ọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ Leah Primary School ní ìlú Poicom Basa, Gowdy Ward ní Abaji Area Council ti ké gbàjarè lórí ipò tí iléèwé yìí wà tí wọ́n ní ó ti ń kó ìrẹ̀wẹ̀sì bá àwọn akẹ́kọ̀ọ́ láti má lọ iléèwé mọ́. Bákan náà ni òbí kérora lórí bí ó ṣe jẹ́ wípé òṣìṣẹ́ 3 péré ni ó wà ní iléèwé, olùkọ́ 2 àti adarí iléèwé kan láti kọ́ ọmọ tí iye wọn jẹ́ 2,200 207 pupils. Àwọn òbí fi kún wípé ìṣòro yìí ti ń mú kí akẹ́kọ̀ọ́ fi iléèwé sílẹ̀ lọ darapọ̀ mọ́ iṣẹ́ àgbẹ̀ pẹ̀lú òrùlé iléèwé tí ìjì ti ká tó ń mú oòrùn máa pa wọ́n látàrí. Alága ẹgbẹ́ òbí àti akẹ́kọ̀ọ́ PTA ní iléèwé Ọ̀gbẹ́ni Zakari Dalhatu ní inú wọn kò dùn sí ipò tí iléèwé yìí wà nínú ìlú. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé iléèwé tí wọ́n dá sílẹ̀ ní ọdún 2007 ní gbogbo akẹ́kọ̀ọ́ láti agbègbè Poicom Basa, Tana sí Pata, Komi, Makana àti Yabani tí ń kàwé. Alága ní àìsí ohun èlò bíi àga, ìjókòó, òǹkọ̀wé, pàápàá jùlọ yàrá ìkẹ́kọ̀ọ́ tí kò bójú rí ti kó bá ìwé kíkà ní iléèwé. Èyí ló mú àwọn òbí máa da àwọn ọmọ sẹ́nu iṣẹ́ oko pàápàá lásìkò òjò tí òrùlé iléèwé máa ń jò. Dalhatu ní ìṣòro yìí ti mú iléèwé nira fún akẹ́kọ̀ọ́ àti olùkọ́. Gbogbo ìgbésẹ̀ láti mú kí káńsù dá sí i fún àtúnṣe gbogbo yàrá ìkẹ́kọ̀ọ́ àti pípèsè àga ìjókòó ni ó já sí pàbó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Trust tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu fi ìpinnu ìṣèjọba rẹ̀ múlẹ̀ láti borí ìṣòro àdàlúrú kí ó sì dá àlàáfíà padà sí orílẹ̀-èdè. Ààrẹ sọ àsọdájú wípé Nàìjíríà pẹ̀lú àjọṣepọ̀ ilẹ̀ òkèèrè wà lójú iṣẹ́ láti lépa ààbò, ìṣọ̀kan àti ìdàgbàsókè ọrọ̀ ajé. Ààrẹ sọ àsọdájú yìí ní Council Chamber ilé agbára ìlú Àbújá kí ó tó bẹ̀rẹ̀ ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ FEC lẹ́yìn tí ó ṣe ìbúra fún mínísítà tuntun 2. Èyí ni ìgbà àkọ́kọ́ tí ààrẹ ń fọhùn lójútáyé láti ọjọ́ Ẹtì tí ààrẹ ilẹ̀ United States Donald Trump ti ka Nàìjíríà kún orílẹ̀-èdè tí òun fẹ́ ṣiṣẹ́ lé lórí bí ó ti darí ẹ̀ka ogun Department of War kí wọ́n gbáradì àti kojú àdàlúrú ẹlẹ́sìn Islam tí ó fi ẹ̀sùn kàn wípé wọ́n ń ṣekú pa Kìrìsìtẹ́nì. Pẹ̀lú ìgboyà ni ààrẹ Tinubu fi ní ìṣèjọba rẹ̀ ti ń gbé ìgbésẹ̀ pẹ̀lú ọgbọ́n diplomatically bí wọ́n ti ń gbìyànjú àti fòpin sí ìwà àdàlúrú kí àlàáfíà lè jọba lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Ààrẹ Bọ́lá Tinubu ti gbóríyìn fún ìlúmọ̀ọ́ká akọ̀ròyìn àti agbẹnusọ ààrẹ àná Dr. Reuben Abati bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní onímọ̀ ìjìnlẹ̀ tó ń fi gègé dára. Nínú ọ̀rọ̀ ìkíni kú oríire tí ààrẹ tìkálára rẹ̀ kọ lónìí láti fi sààmì ayẹyẹ 60 ọdún Abati ni ó ti gbóríyìn fún alága àná fún iléeṣẹ́ ìròyìn Guardian Editorial Board pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti wà lẹ́nu iṣẹ́ ìròyìn. Ààrẹ wá gbà á ládùúrà kí oore-ọ̀fẹ́ tẹ̀síwájú nínú ìgbésí ayé akọ̀ròyìn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Òṣèré ilẹ̀ Nàìjíríà Regina Daniels ti bú sẹ́kún bí ó ti ń sọ̀rọ̀ nípa ìgbéyàwó rẹ̀ tó forí ṣánpọ́n pẹ̀lú Sínátọ̀ Ned Nwoko bí ó ti ní òun kò lè fi ara dà á mọ́, ó ṣeéṣe kí òun padà sí ọ̀dọ̀ rẹ̀. Òṣèré yìí ṣe àfihàn yìí nínú àkàálẹ̀ fídíò tí ó ṣe àfihàn lónìí láàrin rògbòdìyàn tí ó dìrọ̀ mọ́ ìgbéyàwó rẹ̀. Ọ̀rọ̀ bẹ́yìn yọ lẹ́yìn tí ó ní ẹ̀gbọ́n rẹ̀ lọ́kùnrin Samuel Daniels tí gbogbo ènìyàn mọ̀ sí Samuel West ti wà ní àtìmọ́lé láti ọjọ́ mélòó sẹ́yìn látàrí àṣẹ tí ọkọ rẹ̀ pa. Òṣèré ẹni ọdún 25 yìí ṣe àfihàn wípé bàbá àti ìyá rẹ̀ parí ìjà nítorí tirẹ̀ láti lè ṣe àtìlẹ́yìn fún ìyọ̀ǹda ẹ̀gbọ́n rẹ̀. Regina kọ wípé ọ̀tá méjì tí wọ́n kórìíra ara wọn parí ìjà láìsí ìkùnsínú mọ́ fún ìdùnnú ọmọbìnrin wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.